bá wa sọ nǹkan bíi méjì mẹ́ta ló kù tí màá kàn fi kún. Wọ́n lè ráwọn tí ò mọ ìdí pàtàkì tá a fi kúrò lẹ́gbẹ́ tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbọ̀n tó sọ̀rọ̀ láti ẹ̀kan wọn kan sọ pé àwọn kan ń ṣe gbá àwọn kan ṣàwò ó ju pé àwọn kan ṣe gbá àwọn kan ṣàwò lọ. Èyí tí ò sí àní ń bẹ̀ ní pé ọdún 8 la fi ṣèjọba ń pẹ̀lú gbogbo àwọn tí wọ́n kẹ̀yìn sí wa lẹ́nu ọdún 8. Àwọn ọ̀dẹ̀ jẹ́ àdẹ̀ rí àmì kan wípé wọn ò bá wa lọ pẹ̀lú nǹkan tá à ń ṣe. Àrí àmì kankan lára wọn pé nǹkan tá à ń ṣe o wọ́n lòdì sí. Gbogbo nǹkan tá à ń ṣe àjọṣe ni. Bùkálùkù náà ní ìpín tó kó mẹ́. Àwọn tó jẹ́ lórí wa tó máa gba ọ̀pá àṣẹ lọ́wọ́ wa wọ́n lè ta gbọ́dọ̀ mú rí. Yàtọ̀ sí lọ́tọ́ ń pa káàkiri a ò bá wọn jiyàn o ẹni tó ní ká mú la mú o. Gbogbo nǹkan tá a dẹ̀ ní làfi dúró tì. Mo ti rántí ńgbà ká wá ṣe ìpolongo ìbò ẹ̀ ní bíbá òjò rọ̀ bí ẹni pé ayé fẹ́ dàrú ni. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ẹni mo mọ̀ wípé kò dáa kójò pa obìnrin. Gbogbo nǹkan ló yẹ obìnrin kò dáa kójò bí ni ó pa obìnrin. Tójò bá pa obìnrin ìdààmú ni o. Ọjọ́ ẹni ló yé mi pé òjò gbọ́dọ̀ pa obìnrin. Kò ń ṣe pé a bá èyí tó ń fi sójú àti ẹnu jẹ́ nìkan ló wà ń bẹ̀ nígbà. Gbogbo nǹkan ni ó fi ayé rẹ̀ ọ̀tá. Gbogbo nǹkan ni ó fi hàn. Gbogbo nǹkan ni ó fi hàn. Ọjọ́ ẹni ló tó yé mi pé òjò gbọ́dọ̀ pa obìnrin. Ẹni ọ̀wọ̀ ni òjò tó tó bá kó obìnrin ìka lójó lọ. Ṣùgbọ́n àwọn obìnrin lọ́jọ́ náà wọn ò tiẹ̀ kọ́ nǹkan tó tó fẹ́ ṣe. Òjò pa wọ́n láti náírà ń kọ̀wọ̀ dáadé grammar school. Wọ́n dẹ̀ kọ́ ó fi nǹkan hàn ó fi nǹkan hàn àgùn tẹ̀tẹ̀. Òjò a wá ṣe gbogbo yẹn ẹ wá wọlé ẹgbẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹ àfẹ́kẹ́ ẹ̀ka gómìnà tá a bá wá ń fẹ́ àjò orí wa fún mi. Mo wá pàdé wọn mo ní ẹjọ́ tí lọ́lọ́run èyí tẹ́ ń sọ yìí ẹ má sọ mọ́ tẹ́ ẹ bá ń sọ Ọlọ́run á ṣépè fún yín o torí kò sí nǹkan tá a tún lè ṣe ju ìta ṣe ìlànà. Ok tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá gbọ́ ẹ má jẹ́ kókó méjì ẹ lọ mú ẹlẹ́rìí kan wá ẹlẹ́rìí kan kó má kó méjì tó sọ pé mo pe òun sí kọ̀rọ̀ pé kọ́ má dìbò fún un. Ẹlẹ́rìí kan ni mo sọ ìkan ṣoṣo tó sọ pé mo pe òun sí kọ̀rọ̀ pé mi ò fẹ́ kó o dá gómìnà. Tó ń bá fẹ́ léèyàn mú wá bí wọ́n máa mú wá lé nítorí ilẹ̀ ní òyìṣú. Wọ́n léèyàn mú wá irọ́ ló ń pa káàkiri àbòsí ló ń ṣe káàkiri. Àwa forí tì láti gbà yẹn pé Ọlọ́run lè kó sí wọn nú. Àwọn àgbà ẹgbẹ́ ta ro yí pé á ṣẹ̀tọ́ dípò kan ṣẹ̀tọ́ ẹ̀yin alábòsí làwọn náà wà. Ó tiẹ̀ ju àtẹnujẹ lọ àwọn gan Lagba Oṣika. Ó ju àtẹnujẹ lọ gbogbo wọn kọ́ làtẹnujẹ. Kẹ́ ẹ gbẹgbẹ́ wa jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí yọwọ́ nǹkan. Èmi nìkan náà ṣẹ́kù dá January this year. Èmi nìkan
náà ṣẹ́kù di January this year. Nígbà tó di January ọdún yìí wọ́n lé mi gan àwọn lé mi kúrò ní ẹgbẹ́. So títorí púpọ̀ èèyàn ní kíní yìí ò yé o. Bẹ́ẹ̀ kó tó dábẹ́ mo sọ̀rọ̀ kan ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní February 14, 2022. Ọ̀rọ̀ pọ̀ tí mo sọ pé èyí tó kan ìjáde wa ẹ̀ ní ìrìn. Mo ní ǹjẹ́ tí Awólọ́wọ̀ bá padà wá sáyé ṣẹ́gbẹ́ tá a wà ló máa fẹ́ wàṣà. Tí Bọ́lá Ìgè bá padà wá sáyé ṣẹ́gbẹ́ ló máa fẹ́ wàṣà. Gbogbo àwọn tí ó jẹ́ aṣáájú wa tó ti padà sọ́dọ̀ Ẹlẹ́dàá adarúkọ wọn pé ǹjẹ́ tó bá padà tó má tiẹ̀ wà nú ẹgbẹ́ yìí sọ́dọ̀ wa náà máa wà ní àbọ̀dọ̀ tiwọn. Adẹ̀tú ayọ̀nàná ẹ̀ àwa dáhùn pé kò sí bó ṣe lè bá wọn rìn torí wọ́n ti jẹ́wọ́. Gbogbo èèwọ̀ táwọn bá Awólọ́wọ̀ fílẹ̀ pé ẹgbẹ́ ọmọlúwàbí ò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ Afẹ́nifẹ́re ò gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ náà kọlù. Inú wa dé ìdùn fáwọn fúnra ara wọn ló sọ pé wọn ò fẹ́ wa mọ́. Kò sọ́gbọ́n tá a dá kó tiẹ̀ lè ronú pàwàdà yìí pé ẹgbẹ́ yìí láṣà ẹgbẹ́ yìí létò ẹgbẹ́ yìí nílànà wọn ò mà dáhùn. Nígbà tó wà ń jọba ń bí iléèwé aláràbarà tá a kọ́ tó dojú gbèsè nígbà tó mọ̀kọ́ tán lè ṣe wọ́n kó ọmọ kúrò ń bẹ̀. Wọ́n torí ìkórìíra èèyàn kan gbogbo àǹfààní aráàlú wọ́n dojú ẹ̀ bolẹ̀. À ń fún àwọn èèyàn lóúnjẹ àwọn ọmọléèwé lóúnjẹ wọ́n dàrú. Àpín ọgbọ́n ìmọ̀ wọ́n dorí ẹ̀ kodò. Gbogbo nǹkan tá a ṣáà ṣe ṣá wọ́n lòdì sí torí pé ẹ kórìíra èèyàn kan. La ṣe ń sọ yìí pé oore ni oore ni oore ni oore ni oore ni ìgbàlẹ̀ wà ní ìgbà oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni àtò sáré bàbá mọ̀ pé bẹ́ẹ̀ ni oore ni wà. Ibi tó ń lé wa dé la dé yìí o wọ́n dẹ̀ lé wa síbi ire. Láyé sọ pé ẹgbẹ́ àwa yọ. Wọ́n ṣe bóṣù ló yọ. Ẹgbẹ́ àwa yọ. Wọ́n ṣe bóṣù ló yọ. Àṣẹ̀ṣẹ̀ yọ. Bàbá adé fún. Ẹgbẹ́ àwa yọ. Wọ́n ṣe bóṣù ló yọ. Ẹgbẹ́ táwọn bọ́ sí. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ojúlówó la wà yìí o. Ẹgbẹ́ tí wọ́n ti dẹgbẹ́ dẹmọ wọ́n ti dá dẹmọ. Gbogbo nǹkan táwọn dẹmọ ń ṣe láyé ìgbà yẹn àwọn ń ṣe ń sìn. Mi ò mọ kí kán dìbò lágbolé wọn kò sẹ́ni tá dìbò fún un. Àrẹ̀mú ti ń sọ ọmọ kọ̀ọ̀kan máa lè dóde. Ń sọ ọmọ kọ̀ọ̀kan máa lè dóde. Kí lá mú kí ìbò ilé wọn kó takò wọn kí lá fà kí ló máa fà? Ebi yìí pọ̀, àìfàyàbalẹ̀ yìí pọ̀. Kí ló mú gàrí wọn? APC ló mú gàrí wọn. Kí ló mú gàrí wọn? APC ló mú gàrí wọn. Olè ìyẹn wọ̀dọ́, olè ẹ̀ka wọ̀dọ́, ó wọ́n jọba lórí ìrẹsì. APC ló mú gàrí wọn. Àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà dé. Àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà dé. Àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà dé. Kò sẹ́ni tí ò mọ̀ yí pé àsìkò yìí ò dáa. Omi tuntun kì í.